gbogbo ọ̀rọ̀ tí n sọ láyé tí mo sọ láyé wọ́n dẹ̀ yìí tí mo sọ tí mo padà rí wípé ọ̀rọ̀ yìí ó wo ó ju ẹnu mi lọ ó ti bá wọn ó tó rí ẹ̀mẹ́ta tí mo sì mo tọrọ àforíjì lórí ẹ̀ tí mo ṣe apology tó rí ẹ̀mẹ́ta bíbí ẹ̀mẹ́rin kọ́ bọ́ sọ̀rọ̀ ọba bumi ọba ṣe gbogbo ẹ̀ kò sẹ́sì kankan tó mo fẹ́ fẹ́ ní kankan Baba Alágége wa rabbil Kaaba wa la'natullahi ala al-kadhibin ẹni tí Baba Alágége bá sọ fún rí wípé fèsì rí ó ń tọ̀ wọ́n jáde sórí mídíà ọ̀gbọ́n waliyahlifu billah ó sì fọlọ́n búra Baba Alágége ọ̀sọ́ orí láyé rí wípé bá ń fèsì fún lágbájá Baba Alágége tòní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yí àfa àwa ni ẹnìkan ò ní bú Sheikh Adam kó Baba Alágége tòní kínú tiwa ó dùn ní lálàáfíà nígbàdùn so òun ní ń fa ìmọ̀ fọ èsì tí ó bá sẹ́ni kankan tó àtàkì Baba Alágége tara fẹ́ bájà ẹni tí ó bá wá ní nǹkan míì tí ó sọ yọ̀rọ̀ jákèmẹ́lì lọ bí nǹkan kan bá ti dé àwa ti dà á síbi wípé mẹ́rin bá bú àfa wa yọ̀ọ́ bá wa nú jẹ́ lóòótọ́ àmọ́ agbébànújẹ́ ni mara ẹ̀jẹ̀ á máa yin àfa wa ká sì máa sọ dáadáa tọ́lọ́run ṣe fún wa tóun bá ti ń bú àfa wa àwọn sì máa yin àfa wa á sì máa sọ dáadáa tọ́lọ́run ṣe fún wa tó láti máa wípé níbi ká dá èsì padà ó ti yé báwọn tiwa ni wọ́n mọ̀ rí gbọ́n wa ni wọ́n padà di gbogbo ẹ̀ lélẹ́rí àwọn Yorùbá wípé bá a bá dákẹ́ jẹ́jẹ́ à ń ronú ni ọ̀rọ̀ pèsè jẹ́ torí inú lọ́gbọ́n wà kì í sẹ́nu ọgbọ́ inú lọ́gbọ́n wà kì í sẹ́nu lọ́gbọ́n wà ẹnu kà jẹ́ delil ó ti yé ọkà jẹ́ bí presentation bí microphone láti gbé nǹkan tí ń bẹ ní ẹnu jáde Yorùbá sì máa ní bínú rẹ bá dáa bínú rẹ bá dáa sọ̀rọ̀ ẹnu rẹ ká gbọ́ torí pé qawlul mar'i yunbihu amma fi qalbihi lérí àwọn ọ̀rọ̀ tí ń lọ méjì ni alákọ̀ọ́kọ́ ń bẹ ni pé ọ̀rọ̀ wípé Markazi pẹ̀lú àwọn kan ní gbólóhùn aṣọ ọgbọ́ Markazi wọ́n ní gbólóhùn aṣọ pẹ̀lú àwọn kan àbílẹ̀ kéwù kan tó bá ti wá rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn inú àbòsí tí àwọn èèyàn máa ń ṣe àti bá a ṣe mọ àwọn èèyàn sí wípé zulmun azim àbòsí tó wújú tó sì tóbi ó ti yé òun ni kí àwọn èèyàn máa wípé àwọn jákèmọ́lì àwọn ni wọ́n ń dá gbogbo ẹlẹ́ àwọn ni wọ́n ń dàrú àbòsí tó lágbára ni àwọn jákèmọ́lì ń dá gbogbo ẹrú kódà àwọn ni wọ́n ń fọ́jú ẹ àwọn ni wọ́n ò jẹ́ olójútu àwọn ni wọ́n ò jẹ́ ọyàn àwọn ni wọ́n ń ṣe gbà àwọn ò fẹ́ ṣọ̀kan àwọn ni wọ́n ṣe èyí ń fúnra ara rẹ̀ ó ti yé báwọn jánìbù kan ni jánìbù ẹlẹ́ẹ̀kejì ní orí ọ̀rọ̀ àwọn sàhábà tí ń lọ yìí tọ́já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tún jáde láti máa ṣe rùdúùtù lórí ẹ̀ fún Baba Alágége tọ́já sí wípé wọ́n á fi nafsul mawdu'u kalẹ̀ ó ti wà wọn ṣàkṣíyà ni wọ́n máa táǹpì ní personality náà kọ́ídà tá a gbàgbé bí eyín wọn ń bọ̀ wá sàlàyé àmọ́ kí n kọ́ clear àtàrà kọ̀kọ́ fún àwọn tí wọ́n mọ̀ tí wọ́n ṣe bí wà táwọn mọ̀ àtàwọn tí òye tí wọ́n mọ̀ láì fi òsín bẹ̀ tá a bá rẹni tí òye tí ọmọ kí ní ń ṣẹlẹ̀ bóòlù ti wá láì fi òsín bẹ̀ fún ẹni ọmọ tí ń ṣe bí ìgbà tó ń wọ̀ ọmọ ká tún sọ fún wípé ebó orí ṣe bọ̀ wà mẹ́ àkọ́kọ́ ń bẹ̀ ni wípé kò sínú ṣe èmi rí láyé lórí gbogbo ọ̀rọ̀ tó ń lọ yìí wípé mo kàn ṣàdédé jáde láti máa àtàkì àbí láti búyàn láì já sí wípé à ń fọ èsì gbogbo ọ̀rọ̀ tí n sọ láyé tí mo sọ láyé wọ́n dẹ̀ yìí tí mo sọ tí mo padà rí wípé ọ̀rọ̀ yìí ó wo ó ju ẹnu mi lọ ó ti bá wọn ó tó rí ẹ̀mẹ́ta tí mo sì mo tọrọ àforíjì lórí ẹ̀ tí mo ṣe apology tó rí ẹ̀mẹ́ta bíbí ẹ̀mẹ́rin kọ́ wọ́n fẹ́ yóò ju mẹ́ta ó tó ẹ̀mẹ́rin tòun ti bẹ́ẹ̀ náà bí Ọlọ́run ti ń pera rẹ̀ ní Gafuru Rahim ọmọ ànábì Ádámù lò ọmọ ànábì Ádámù kì í ṣe Gafuru bèlè sí ọ̀jẹ̀ Rahim bọ́bá tó dọ̀la wọ́n tó pé jákèmọ̀ sọ báyìí tọ́ba tó dọ̀tún la jákèmọ̀ sọ báyìí lórí nǹkan ẹyọ kan yẹn tí mo sì ti take apology lórí ẹ̀ tí ẹsẹ̀ mi ni mo dá alẹ́ tó yẹ pé èsì ni mo fọ̀ àmọ́ èsì yẹn ju ẹnu mi lọ ẹgbẹ́ máa ń sọ gbàdá pé ó ju ẹnu mi lọ pé làákàyè ọmọke òun ni mo fi sọ̀rọ̀ ọgbọ́ ó tọ́nà márùn tí ẹ ti sọ pé làákàyè ọmọke ni mo fi sọ ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀dà àbá tàtà mo sọ lógo lọ ni mo sọ mo sọ mbẹ mo tún sọ ní ọ̀nà gẹ́nìyà yìí lálórí náà mo tún sọ ní kùntù kò síbi tí n ti sọ wípé mo tọrọ àforíjì lórí ọ̀rọ̀ yẹn tọ́lá tọrọ àforíjì wọn bàrá àyẹ ó ti yẹ bá mo mà pé Ọlọ́run ti ṣe yíhun so téèyàn ìdásọ́ hàmí kàlùwúdú pàlùkùlù hàyínú wàkùlù lẹ́rìí fáwọn tora ọ̀hún ó ti yẹ àmọ́ àwọn èèyàn tún máa sáré máa dá àwọn nǹkan tó ti pẹ́ tó ṣẹlẹ̀ wọ́n tún máa dá padà yóò tún wá dà bíi tuntun lójú ẹlòmíì tí kò gbọ́tà kọ́kọ́ tí ó sì máa ń tọ́ ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ náà kí ni wọ́n á fẹ́ lò ń bẹ̀ ni pé èyí ń kọ́ ni mò ń lọ èyí ń ti clear ó ti yé èyí tí wọ́n fẹ́ lò ń bẹ̀ ni pé kò sí ọ̀rọ̀ kan tọ́já sí wípé wọn kàn rẹ pé èmi ni bá díwù rẹ̀ jẹ́ pé àwọn alápilẹ̀ rẹ̀ bí ó já sí wípé ìpìlẹ̀ rẹ̀ wá ń bì kan táwa wá fèsì lórí ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ láyé léyìí tí táwa fi ń dìfẹ́ǹdì àìrídì àfa àtiwá náà káwá dìfẹ́ǹdì àìrídì àfa ẹni ó ti yé irú ẹ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé àná Muhammad ẹjọ́ tí Abdullahi ibn Ubay ibn Salul lórí gbogbo ẹ̀ náà ẹ̀rí la máa fi mú nǹkan wá lórí wọn ni ẹ fi mùdírù lẹ̀ gbèjà ara rẹ̀
ìjẹ́ tó bá jásí pé ìwọ lọ wà nípò ẹni náà tí wọ́n náà sì lọ́mọ kéwú kẹ́nìkan máa bú ìwọ kọ́mọ kéwú ló sì dákẹ́ òní sípè lọ́mọ kéwú ọ̀hún. ọgbọ́ bàbá wa kan bẹ́ńlẹ̀ kí n tó lọ bí tànà bàbá kan bẹ́ńlẹ̀ ọ̀rọ̀ bàbá náà bẹ́ńlẹ̀ kéku ó ti bá wọn bàbá wa Mezuna bàbá wa Sheikh Yahaya Mezuna gbọ́ lẹ́nu Alfa Sise tí bàbá wọn kú ní àìpẹ́ yìí kọ́lọ́n bá fẹ́rẹ́ bàbá wọn náà Alfa wa Sise gbọdọ̀fù àwọn náà sọ ọ̀rọ̀ náà wípé bàbá wa Mezuna wọn ní jọ́ kan wọn bẹ pẹ̀lú àwọn afá wọn wọn tẹ̀lé afá wọn lóde lójú agbóná lẹ́nu kan ti bẹ̀rẹ̀ sí àtàkì afá wọn tó ń tọ̀ ń lálẹ́ afá wọn tí ń bú afá wọn bàbá náà sì ń bẹ lọ́dọ̀ ńgbà náà wọn bẹ lọ́mọ kí wújọ́ náà ẹni tí wọ́n ń bú afá wọn yìí dédé ẹgbẹ́ afá wọn ni Hamasa tó ti mú wọn Hamasa pé afá mi ló ń bú yìí tára yẹn ó ń bàbá yẹn dìde wọ́n gba ẹni wọlé tí dàrẹ́ ti bẹ́ẹ̀ pa níbi program náà afá mi lọ sọ̀rọ̀ sí báyìí lójú mi kò sí ọmọ kíw ni wọ́n bú afá rẹ̀ ọlá pé kò ṣẹlẹ̀ sọ́dọ̀ tiẹ̀ ní òjẹ́ kọ́ ọ̀dà sáǹdì kátà sọ yìí èyí ń jẹ́ kan àná Muhammad gbà tán bẹ lójú ogun àti mo ní hadha bayanu linnas nígbà tán nábì bẹ lójú ogun tí muhajiri àti ansoro tí wọ́n bẹ̀rẹ̀ sí ní àtàkì ara wọn tí wọ́n ń jà tí muhajiri ń pe àwọn muhajiri ẹgbẹ́ rẹ̀ ansoro náà ń pa àwọn ansoro ẹgbẹ́ Abdullahi ibn Ubay ibn Salul ni wọ́n sọ wípé wallahi la in raja'na ila al-Madina la yukhrijanna al-a'azzu min al-adhall ni wọ́n sọ fún ansoro ara Madina ẹgbẹ́ wípé fi wọ́n lẹ̀ tá a bá ti padà sí Madina a lè gbogbo àwọn àtọ̀hún rìn wá a lè wọn yọkà àwọn ọmọ olú nìkan àwọn àtọ̀hún rìn wá tó wọn mọ ara wọn ẹ wá bá wọn lù ẹ tó máa wá fọwọ́ lálẹ̀ mọ́ wa fún wa rí àyè sẹ́ẹ̀tì máa pa ànábì náà àtọ̀hún rìn wá lòun náà ndọgban lẹ́kọ̀ọ́ ànábì ndọgban lẹ́kọ̀ọ́ ma Umaru ti gbọ́ ọ̀rọ̀ òun yé ojú ànábì change Umaru ti gbọ́ yé Umaru wá ń bẹ ànábì pé dáàni adrib unuka hadha al-munafiq ìwà ànábì fìmílẹ̀ Umaru yọ ìdá pé wọ́n bẹ orí Abdullahi ibn Ubay ibn Salul torí pé ó lẹ òkú ọ̀rọ̀ mọ́ ànábì ní dáàwù ànábì ní fìlẹ̀ má bẹ̀rẹ̀ rẹ̀ la yatakallamu an-nas anna Muhammadan yaqtulu abhabahu àwọn yọkà máa wá sọ pé ànábì ń pa àwọn sàábì rẹ̀ ni o ti anabi ni filẹ̀ lawula pé anabi ni kò filẹ̀ Sayyidina Umar wọ bẹ wuri Abdullahi ibn Ubay ibn Salul tanabi ọba sọ̀rọ̀ látara ìtara kama wípé kò sí ẹni yòówù láyé àwọn sẹ kọ́dà kó kó lọ́dọ̀ àwọn afa wàlá afa ń sẹ lọ́dọ̀ àwọn olóṣèlú bẹ́ẹ̀ lómi bá bẹ̀rẹ̀ sí kẹ́ni kò dìde kó bú gọ́fìnà yìí nísìn kó bú gọ́fìnà yìí ó rí àwọn tí wọ́n jáde tì ọ́ wọ́n fan pọ̀rípọ̀ gbogbo nǹkan ni wọ́n fan tí wọ́n dìfẹ́ndì ẹ̀ torí pé ibẹ̀ ni Ọlọ́run fi ìjẹ tiwọn sí àti pín wọn sí so bẹ́ẹ̀ níbi tọ́lọ́run fi pín tiwa sí ọ̀dọ̀ baba Sheikh Adam ni so baba Alágége tòní tí ń bẹ́ẹ̀ yí àfa wa ni ẹnìkan ò ní bú Sheikh Adam kó baba Alágége tòní kínú tiwa ó dùn ní lálàáfíà ní gbádùn so òun ní ń fa ìmọ̀ fọ èsì tí ọba sẹ́ni kẹ́kẹ́ tó àtàkì baba Alágége tàbá fẹ́ bájà dàgbọ́n kálukú bá dúró lórí ọwọ́ rẹ̀ tí kò wọ́n bá lọ a máa lo tààyò sòsílmì aláfíà ó sì wà tí ò ní sí wàhálà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ̀rọ̀ nítorí jẹ́ ń fẹ́ sọ̀rọ̀ yìí nù lẹ́nu àwọn program bíi mẹ́ta kan tí mò ń rí èyí rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń lẹ ọ̀rọ̀ ọmọ wa ẹlòmí ò lè wá tán yẹnyẹn láti lẹ tán yẹnyẹn yọkàn máa pẹ́ ó ti báwọn ẹlòmí sì ní ń ta sátara wàrà ẹlẹ ibùra ń gọ sí abẹ́ abẹ́rẹ́ báyìí yọ gọ síbẹ̀ láti máa sọ oko ẹlòmí àwọn ohun bá apá kìíní àti apá kejì wí àmọ́ tiwa gẹ́gẹ́ ní dàrẹ́ ti lọ àwọn yóò máa nà ń kó bókò so èmi wọ́n wò ṣé àwọn èèyàn ọmọ tí wọ́n ń pè ní wàláwù ni tọ́ba lọ lè wo ọ̀kan tí wọ́n ń pè ní àlùwàlá ọmọ wípé ìní wàláwù fún àfa ẹni èèyàn tó máa ní ládàá bẹ̀ wájú Ọlọ́run tó bá ní loyalty ẹ ń bẹ fáwọn olórin bẹ́ẹ̀ nìkan bú Saheed Òṣùpá ní sẹ́yìn àwọn olórin tí wọ́n jáde wọ́n jẹ́ àwọn ọmọ Saheed Òṣùpá wọ́n á jáde tán tó ń tọ̀hún bẹ́ẹ̀ nìkan bú Pasuma ní sẹ́yìn àwọn olórin tí wọ́n jáde tí wọ́n tán fún tí wọ́n máa fọ èsì tí wọ́n sì dákẹ́ tí wọ́n máa wọ̀n so bí ti ṣẹlẹ̀ gbogbo ayé nu náà àwọn bàbá àgbàdo màrọ̀ bàbá kẹwọn bàbá sàlékùn kẹwọn wọ́n ní àwọn ọmọ kíw tí wọ́n pọ̀ tí wọ́n sì yanjú káàkiri gbogbo ayé tí wọ́n sì jiná tí wọ́n sì yanjú níbi mímọ̀ níbi ìsọ̀rọ̀ àti bí gbogbo nǹkan wọ́n wá ní àwọn lizan tó yẹ pé agbẹn ahọ́n ni wọ́n àwọn lizanu bàbá àgbàdo máa ń retí ọjọ́ tẹ́nìkan ó nanu mú bàbá àgbàdo mà tí wọ́n wá jáde tí wọ́n fa oúntọ̀ ń ya pẹ̀lú ọ̀rọ̀ tọ́rọ̀ ti wà nínú wọn kalẹ̀ wọ́n á retí pé ẹnìkan sáma dé tó àfàwà bàbá àgbà alágbàjì wọ́n ní àwọn ọmọ kí tọ́pọ̀ wọ́n já òun láwà ní tí wọ́n sì yanjú káàkiri gbogbo ayé wọ́n sì ní àwọn lizanu tọ́pọ̀ àwọn àwùjọ pé kẹ́nìkan ó nanu mú bàbá àgbà alágbàjì tàná àbí bàbá àgbà alágbàjì tòní lórí méjì akẹ́nìkan kọ́kàn kọ́ jẹun yóò tán kó sùn kọ́ wá sí sùsùn kọ́ wá lọ lè kọlu bẹ́ẹ̀ ni ẹ máa rí àwọn alzun ọgbọ́n tí wọ́n máa jáde láti àtàkì wọ́n fa oúntọ̀ òun ya pẹ̀lú ọ̀rọ̀ torí hamasa àwọn alfa àwọn àti wàláwù tó ní sáwọn àfa àwọn bọ́ bá wá rí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ni tírú rẹ̀ ṣẹlẹ̀ tọ́ bá rí bẹ́ẹ̀ yíyà yín tírú rẹ̀ ṣẹlẹ̀ títí wá bá wá ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí lónìí bá a bá wá ń ṣe bẹ́ẹ̀ kí ni èébú tẹ́nìkan ó bu wa wípé wàhálà wa pọ̀ oríjọ́ tó bá kan kó wá náà ká tún mọ̀ pé a ṣe lóòótọ́ ni kó wá ní wàláwù pẹ̀lú àfa rẹ̀ àbí kò ní wàláwù pẹ̀lú wọn ṣe lágbájá bá ṣe lọ́jẹ́ntù ṣe lóòótọ́ lọ́jẹ́ntù nígbà àwọn ìkọlù àfa rẹ̀ nígbà àwọn kọlù àfa rẹ̀ tán látò mọ̀ pé àkọ́yọ́ jẹ́ntù lóòótọ́ àbí ọ̀jẹ́ntù àmọ́ kí irú nǹkan báwọn kan àwa báyìí ná
káwárẹ́ nìkan kọ́ máa pín gbà náà wípé àwọn ajagunmọ̀ wà láwọn pọ̀ àwọn náà wọ́n ń da gbogbo ẹ̀rú á pè é ọ̀pọ̀gbọ̀rọ̀ tí sọ̀rọ̀ ó dijọ́ tírú ẹ̀ bá kan ìkí àti ẹ̀ tó bá wá dákẹ́ tí òwú nǹkan kan tí wọ́n ń fa àfa rẹ̀ ya àtàlífà àfa rẹ̀ tí wọ́n bá ń fa àwọn ya báwọn tó bá wá dákẹ́ gbàrà tó wà máa fi àbájọ tí fi ń dá wa náà lákẹ́ pé á dákẹ́ làwọn èèyàn wà wò pé sọ́mọ kí wúri ni àbí ọmọ kí wúbú ọgbọ́ èyí ń ni ìmọ̀ dá wa lákẹ́ pé ìmọ̀ blame wa tó ńgbà wá di wípé kí ló fà tá a fi dákẹ́ wọ́n fi jákèmẹ́lì òun ni wípé ìgbà tí wàrà wa pọ̀ táwọn yẹn wá wípé bọ́n kaba ìṣẹ̀lẹ̀ wọn ní jákèmẹ́lì ọ̀dàlẹ̀ nítorí wọn ní jákèmẹ́lì ọ̀dàlẹ̀ ńgbà tí wàá di pé yẹn ti délé àṣẹ bó àtẹ̀yí tó kàn wá àtẹ̀yí tó kàn wá wọn ó ṣe ìsìnàdù ẹ̀ sí ọ̀dọ̀ wa kíní yẹn wá mú yàn tá a sì mọ̀ wípé mùnáfìkì ti pọ̀ jù kọ́dà ń bẹ nú ara wa náà wọn mọ́tà sọ pé mùnáfìkì ni sọ ọ̀tọ̀ lójú tí ọmọ fi bá wa ṣe ọ̀tọ̀ ni tí ọmọ sọ tá a bá kó mẹ́ta tó ń gbà tí wàá rí báni ó fi wá di pé bẹ́ẹ̀ nìkan bá wá di pé ẹnìkan bá jáde tó bú Baba Lágége àbúbú Sheikh Adam àbọ̀ àtàkì wọn àti wá fèsì fẹ́ nìyẹn wọn wá jẹ́ nira fún wa gẹ́gẹ́ bí ìsọlẹ́nu àti tí wọ́n ń dìrù wá kó lè yí èsì tiwa wọ́n tó wá ní tiyín ni wọ́n gbọ́ wọn nígbọ́ tó ń tọ̀hún àwọn èèyàn tó wá ń dìde sí kíní òun sí a sì rẹ́ nìkan dìde lórí irú nǹkan wọn káwọ́ dákẹ́ amadi alhamdulillah nígbà alágbèjà ti sọ̀rọ̀ ikú sí tó bùtà sọ̀mọ́ a rẹ́ nìkan sọ̀rọ̀ ó ti yé so kọ́ wa ló sì ní ọmọ kéwú tó yẹ pé tí wọ́n bá àtáàkì rẹ̀ fún rẹ̀ ní ó pe ọmọ kéwú fúnra rẹ̀ pé fèsì fún lágbájá Baba Lágége wa rabbil Kaaba wa la'natullahi alal kadhibin ẹni tí Baba Lágége bá sọ fún rí wípé fèsì rí ó ń tọ̀ wọ́n jáde sórí mídíà ọgbọ́n wàlíyàhlifu billah ó sì fọlọ́n búra Baba Lágége ọ̀sọ́ orí láyé rí wípé bá ń fèsì fún lágbájá tó bú mi bàbá òtí ń sọ àwọn ọmọ kéwú ni wọ́n máa wò pé eléyìí kò ní dáa ká máa wò náà láti pé kí wọ́n máa wọ́ bàbá wa lọ náà ẹni tí ó bá wá ní nǹkan míì tí ó sọ yọ̀rọ̀ jákèmẹ́lì lọ bí nǹkan kan bá ti dé àwa ti dà á síbi wípé mẹ́rin bá bú àfa wa yọ bàbá nújẹ́ lóòótọ́ àmọ́ agbébànújẹ́ ní mara ẹjẹ́ á máa yin àfa wa ká sì máa sọ dáadáa tọ́lọ́run ṣe fún wa tó wọn bá ti ń bú àfa wa àwọn sì máa yin àfa wa á sì máa sọ dáadáa tọ́lọ́run ṣe fún wa tó láti máa wípé níbi ká dá èsì padà ó ti yé báwọn tiwa ni wọ́n máa rí gbọ́n wa ni wọ́n padà di gbogbo ẹ̀ lélẹ́rí á wà lo túkíyà takhafu minhum tuqat òun láwa ló mẹ́rin nínú kọ́ ìdá kan tí ń bẹ lọ́dọ̀ àwọn ṣíà ara tí mo sọ pé ìyẹn lè hinu kọ́ ìdá túkíyà ọ̀dọ̀ àwòtẹ́kíyà ó ti yé báwọn ọ̀dọ̀ àwọn ṣíà lọ́wà kọ́ ìdá kan ni pé tó bá débi kan tó bá dé pé tó dé àwọn irú àwọn èèyàn rẹ̀ ò sí ń bẹ tó bẹ̀ gẹ́ ó ti yé báwọn anything tó bá ṣẹlẹ̀ ń bẹ ọ̀rọ̀ àmà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá wa sílù ti sọ́njẹ́ ta wípé àsìkò tá a wà yí àsìkò ká dákẹ́ ni ká má sọ̀rọ̀ mọ́ kí bàbá wa sílù tó sọ́ làwa ti rí i pé kò sí ní tó kù ká dákẹ́ ká má sọ̀rọ̀ mọ́ ká má wò ná ká sì máa ròyìn ọlátọ́lọ́ ṣe fún Sheikh Adam àti tọ́lọ́ sí bàbá tó ní náà ká máa ròyìn ẹ̀ á sì tún wá ròyìn ọlátọ́lọ́ ṣe fún Sheikh Adam àbúyàn máa bẹ́ẹ̀ bú mọ́ èèyàn bú wa bàbá wa tún fèsì mọ́ á tún wá ròyìn ọlátọ́lọ́ ṣe fún Sheikh Adam tó ṣe Baba Lágége tòní èyí wọ́n tún wá di ìbínú àbí ìjà èyí wọn àbòsí tó lágbàá nìyẹn èyí wọn dúró báwọn so ẹni tí ó bá mọ nǹkan tí ó wí máa jurú ọ̀rọ̀ yìí lọ wípé àwọn fẹ́ máa ibu apá kìíní ibu apá kejì tóun fi ń lẹ́kọ̀ọ́ máa wá tán bá pé ọ níwáàsí tó bá dòde ẹnu ayé àtọ́lọ̀ ń fún ọ lò ó kó ṣe wá àti fáwọn èèyàn kọ̀dẹ̀ kó mẹ́ so lórí eléyìí ó ti wà wọn clarification ni. má sì retí èsì látẹnu wọn. sọ́dọ̀ rẹ̀ yóò fèsì rárá kò sí èsì kankan bọ́ sọ̀rọ̀ ọba bumi ọba ṣe gbogbo ẹ̀ kò sí èsì kankan tó ń fẹ́ ní kankan níta fẹ́ rán pọ̀ ọ̀rọ̀ mímọ̀ fẹ́ òun la fẹ́ rán so nídìí àti fún anybody ní èsì kankan mọ́ ọkàn ju dátà rẹ̀ ná ọkàn so dátà rẹ̀ lásán ó jókòó látàárọ̀ wà problem ẹ̀ nìyẹn ọba àbí ebú látàárọ̀ títí dilẹ̀ sú ní jáde láti fún ọ lésì èyí ò jẹ́ apá kan.